KAFTAN TV Yoruba ṣàfojúsùn ayé tó rẹwà. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi lóńdó àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ò yí padà, Fasonu Victor Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ètò ìdálẹ́kọ̀ọ́ tá a ní fún wa lónìí, ẹ jẹ́ ká tẹríba nígbà tí a ń gbàdúrà sí Ọlọ́run ẹlẹ́dàá wa. Bàbá wa àti Ọlọ́run wa, Olódùmarè ọba ayérayé, bàbá wa nípasẹ̀ Jésù Kristi Olúwa, aláàánú àtolórí ọ̀fẹ́ jùlọ ní. Ẹ̀yin lẹ pọ̀ nínú àánú àtàgbára. Ẹ̀yin lẹ wà káyé ó tó máa wà, ilé ó máa wà nígbà táyé kò ní sí mọ́. Ògo, ọlá, agbára àti ìyìn forúkọ yín títí láéláé. Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ gbọ́ ọpẹ́ kẹgbà yín wa. Ẹ bá wa sọ̀rọ̀ lónìí, bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí ìfẹ́ yín ó yé wa, ẹ tọ̀ mọ́lẹ̀ ọ̀rọ̀ yín sí wa lọ́kàn, bẹ́ẹ̀ ni kẹ́ ẹ gbàkóso gbogbo. Ní orúkọ Jésù Kristi náà, Olúwa àti Olùgbàlà wa. Àmín. A kí káàbọ̀ lẹ́ẹ̀kan sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. A fi ọpẹ́, ìyìn, ògo, ọlá, agbára àti ìbùkún fún Ọlọ́run ẹlẹ́dàá wa, fún oore rẹ̀ àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ènìyàn gbogbo. A tún ti dé gẹ́gẹ́ bí a ṣe ń dé láti mú àwọn kókó ẹ̀kọ́ wá síwájú kí a jọ gbé wọn yẹ̀wò pẹ̀lú ohun tí Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ. Tẹ́ ẹ bá nígbàgbé, à ń gbé ẹ̀kọ́ kan kalẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá lọ. Ó jẹ́ ìbéèrè. A dẹ̀ ti kọ́ ẹ̀kọ́ náà dé ibì kan. A fẹ́ parí rẹ̀ lónìí. Ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú nínú ẹ̀kọ́ náà, a ń rọ àwọn èèyàn wa nílé tí gbogbo àwọn ẹ̀kọ́ tá a ti kọ́ sẹ́yìn nípa irú ìlànà ẹ̀kọ́ tí a rí àgbékalẹ̀ rẹ̀ nínú Bíbélì. A fẹ́ kí tẹ́ bá tún fẹ́ wo àwọn fídíòsì yẹn lẹ́ẹ̀kan sí, ẹ lè lọ sí YouTube channel wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀ YouTube channel. Onírúurú àwọn ẹ̀kọ́ tá a ti kọ́, ẹ lọ wò wọ́n níbẹ̀ kí ẹ sì túbọ̀ tún wọn wò. So à ń rọ̀ yín pé Ọlọ́run fẹ́ kí ìmọ̀ wa nípa Kristi àti nípa ọ̀rọ̀ rẹ̀ kó kún. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Jésù Kristi Olúwa wa sọ ní ìwé Jòhánù orí 9 nígbà tá a kéèsì 32. Ó ní ẹ̀yin yóò mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ yín di òmìnira. So Ọlọ́run fẹ́ ká mọ òtítọ́, Ọlọ́run sì fẹ́ ká di òmìnira nípa òtítọ́ tí a bá mọ̀, kí a gbé ìgbésẹ̀ lórí òtítọ́ tí a bá mọ̀. Olúwa yóò ràn wá lọ́wọ́. Ọ̀sẹ̀ tó kọjá la bẹ̀rẹ̀ kọ́ nípa pé ǹjẹ́ Bíbélì fi àṣẹ fún wa láti máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí Kristi. Apá kìíní òun la gbéyẹ̀wò ní ọ̀sẹ̀ tó kọjá lọ. A sì fẹ́ parí ẹ̀kọ́ náà lónìí kí àwọn ènìyàn wa kó lè ní ẹ̀kúnrẹ́rẹ́ ìmọ̀ nípa àjọyọ̀ ọjọ́ ìbí Kristi. Ǹjẹ́ Bíbélì fún wa ní àṣẹ láti máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí Kristi? A fẹ́ wo apá kejì tá a fẹ́ gbéyẹ̀wò lónìí nìyí. Mọ́ kó tó di pa wo níbi tá a dá dúró sí, mo fẹ́ tún jẹ́ kí òye wa kí ọkàn wa ṣí sódà sọ ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ. A béèrè àwọn ìbéèrè bí oríṣi bíi 3 àbí 4. A béèrè ìbéèrè pé ǹjẹ́ a rí àṣẹ nínú Bíbélì pé kí a máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí Kristi bí? Ìbéèrè àkọ́kọ́ tá a béèrè ní. Ìbéèrè kejì, a béèrè pé ǹjẹ́ Jésù Kristi pàṣẹ kí àwọn ọmọlẹ́yìn rẹ̀ kó máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí Kristi, tá a sì rí àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ǹjẹ́ àwọn àpọ́sítélì ǹjẹ́ wọ́n kẹ́kọ̀ọ́ pé kí a máa ṣàjọyọ̀ ọjọ́ ìbí Jésù Kristi? Ǹjẹ́ a rí àṣẹ pàtó nínú ìjọ májẹ̀mú tuntun pé àwọn Kírísítẹ́nì àkọ́kọ́ wọ́n ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí Kristi?
ìtàbá ti rí tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run tó ń jẹ́ ìwé àṣẹ fún àwọn Kristẹni. So àwa rí pé gbogbo àwọn ìbéèrè tá a béèrè nígbà tá a gbé wọn yẹ̀wò nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a rí pé a ò rí àgbékalẹ̀ bẹ́ẹ̀ nínú Bíbélì. Àwa sọ fún wa pé àjọyọ̀ ọjọ́ ìbí Kristi tá a ṣe gẹ́gẹ́ bí ọjọ́ mímọ́, a ò rí àgbékalẹ̀ kan nínú Bíbélì tí ń ṣe ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ìbéèrè ni pé níbo la ti rí àgbékalẹ̀ rẹ̀? Níbi tá a ti rí àgbékalẹ̀ rẹ̀ ni nínú àwọn ìwé ìtàn, history books. Àwọn ìwé ìtàn láti rí àgbékalẹ̀ ọjọ́ ṣíṣe àjọyọ̀ ọjọ́ ìbí Kristi. Ẹ má gbàgbé bí a ti bí Kristi, a kọ ìtàn rẹ̀ sínú ọ̀rọ̀ Ọlọ́run fún wa. Bí a ti bí, níbi tá a ti bí, a gbé àlàyé kalẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. A gbé àlàyé kalẹ̀ fún wa nínú ìwé Lúùkù orí 1 láti ẹsẹ̀ 5 títí dé ẹsẹ̀ 37, Luke chapter 1 verse 5 to 37. A gbé àgbékalẹ̀ fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run bí a ti bí Kristi, ìran tó ti ṣẹ̀ wá, ibi tá a ti bí, ohun tó ṣẹlẹ̀ ní ìgbà tá a bí tán, nígbà táwọn amòye wá láti wá fún ní ẹ̀bùn, gbogbo rẹ̀ pátá la rí àgbékalẹ̀ rẹ̀ nínú ìwé Lúùkù orí 1 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 5 títí dé ẹsẹ̀ 37, 5 to 37, a rí níbẹ̀. A dẹ̀ rí pé ìbí Kristi ìròyìn rere ni, a rí kà nínú ọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀. Ṣùgbọ́n ohun tá ò rí àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run ni pé a ò sọ ọjọ́ tàbí oṣù tí a bí Kristi fún wa. A sì pa wá láṣẹ yálà láti ẹnu Kristi tàbí ẹ̀kọ́ tí Kristi fi lé àwọn àpọ́sítélì rẹ̀ lọ́wọ́ pé kí a máa ṣe àjọyọ̀ ọjọ́ tá a bí Kristi. A ò rí àpẹẹrẹ bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé, a sọ fún wa pé a gbọ́dọ̀ sọ̀rọ̀ níbi tí Bíbélì bá ti sọ̀rọ̀, kí a sì dákẹ́ níbi tí Bíbélì bá ti dákẹ́. Ìwé Pétérù 1 orí 9 ẹsẹ̀ 11 ló kọ́ wa bẹ́ẹ̀. Ó ní tí ẹnikẹ́ni bá ń sọ̀rọ̀ kí ó máa sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Tí ẹnikẹ́ni bá ń ṣiṣẹ́ ìránṣẹ́ kó máa ṣe gẹ́gẹ́ bí agbára tá a fi fún, kí a lè yin Ọlọ́run lógo, ẹni tí ògo, ọlá àti agbára wà fún, àti èrè kà bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run pé ohun tí ọ̀rọ̀ Ọlọ́run bá ti gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ, òun la gbọ́dọ̀ tẹ̀lé. So àríkà nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa pé bí a ti bí Kristi, ibi tá a ti bí Kristi, ohun ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbà tá a bí Kristi, àwọn tó wá wo Kristi tó wá fún ní ẹ̀bùn, a rí ní ọ̀rọ̀ mímọ́ Olúwa. Àdẹ̀tí sọ ohun tá ò rí nínú Bíbélì. Ní ìwàláyé Kristi pàápàá, ní ìgbà tó ń ṣiṣẹ́ ìrere káàkiri láti ìletò dé ìletò, láti ìlú dé ìlú, a ò rí kà pé ó kọ́ àwọn ọmọlẹ́yìn rẹ̀ lẹ́kọ̀ọ́ pé kí ó máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí òun. A ò rí ọjọ́, a ò rí oṣù, tí a ò rí àkọsílẹ̀ kan pàtó tí a kọ nínú Bíbélì tí í ṣe ọ̀rọ̀ Ọlọ́run. A sì ti fi tó wa létí pé oríṣi ẹ̀kọ́ méjì ló wà. Ẹ̀kọ́ Ọlọ́run tí í ṣe àgbékalẹ̀ Bíbélì àti ẹ̀kọ́ ènìyàn, doctrines of men. Ẹ̀kọ́ ti Ọlọ́run, Jésù Kristi gan pàápàá ó gbé àlàyé ìkalẹ̀ fún wa nínú ìwé Matthew chapter 21 verse 23 and 27 pé àṣẹ méjì ló wà, àṣẹ Ọlọ́run àti àṣẹ ènìyàn. Àṣẹ Ọlọ́run la lè rí àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Àṣẹ ènìyàn òun la lè rí àgbékalẹ̀ rẹ̀ nínú onírúurú àwọn ìwé ìtàn bí ó ti ṣẹlẹ̀. So tá a gbé ìran sọ fún wa ni pé nínú àṣẹ Ọlọ́run tí ń ṣe ọ̀rọ̀ mímọ́ Olúwa tí ń ṣe Bíbélì, a ò rí àgbékalẹ̀ pé kí a máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí Kristi. A ò rí àgbékalẹ̀ nínú Bíbélì pé kí a máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí Kristi. Kẹ́ ẹ gbọ́ mi dáradára. A ò rí àgbékalẹ̀ kan gẹ́gẹ́ bí àṣẹ tàbí ọ̀rọ̀ tó súyọ
tàbí àpẹẹrẹ látọ̀dọ̀ ọwọ́ àwọn àpọ́sítélì wá pé kí a máa ṣàjọyọ̀ ọjọ́ ìbí Kristi àrí àpẹẹrẹ kan nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa kò sí níbí. A lè sọ fún wa níbi tó wà, ìwé ìtàn ni a lè ti kà á sí wa létí ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ. A ti kà á sí wa létí ní ọ̀sẹ̀ tó kọjá lọ. Ibi tá a dánijó òní níbi tá a ti sọ̀rọ̀ nípa gbogbo àwọn ìwé tó gbé àlàyé kalẹ̀ nípa ṣíṣe àjọyọ̀ ọjọ́ ìbí Jésù. A sọ bó ṣe wáyé ní ọjọ́ 25 ọjọ́ 5 December 25th bó ṣe wáyé bí àwọn èèyàn ṣe ohun táwọn èèyàn ń sìn ní ọjọ́ náà. A sọ bí ọ̀rọ̀ tá à ń pè ní Kérésìmesì àti onírúurú ayẹyẹ ìbọ̀rìṣà tí àwọn èèyàn ń ṣe ní Europe. A sọ bí a ṣe kó gbogbo rẹ̀ pọ̀. A sọ pé ká máa fi ṣe àjọyọ̀ ọmọ Ọlọ́run. A sọ tí wọ́n ń sìn pé ní ọjọ́ yìí òun ni wọ́n ń sìn wọ́n ń ṣe àjọyọ̀ rẹ̀ every 25th of December. Ó wà nínú ìwé ìtàn a ti gbé àwọn ìwé ìtàn tá a ti kọ jáde a ti kà á sí wa létí ṣùgbọ́n kó yeye ó lè yé wa dáadáa sí i. A ó tún gbé àwọn ìwé yìí jáde níbi tẹ́ ẹ ti lè rí wọn kà. Tẹ́ bá wo ìwé tá a pè ní The Two Babylonians by Alexander Aesop page 91 ó gbé àlàyé kalẹ̀ nípa bí ọ̀rọ̀ Kérésìmesì bí ó ṣe wáyé. Tá bá wo Catholic Encyclopedia 1911 edition ó gbé àlàyé kalẹ̀ bí ọ̀rọ̀ Kérésìmesì ti wáyé. Tá bá wo Encyclopedia Britannica article on Christmas page 642 ó gbé àlàyé kalẹ̀ nípa bí àwọn ayẹyẹ Kérésìmesì bí ó ti wáyé. Tá bá dẹ̀ wo Chambers Encyclopedia 1970 page 538 article on Christmas ó gbé àlàyé kalẹ̀ bí ayẹyẹ ìgbà ti pòópọ̀ bí a ti sọ di ayẹyẹ àwọn Kristẹni tó yàtọ̀ sí àgbékalẹ̀ tàrí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ní tá a pè ní ẹ̀kọ́ ènìyàn nìyí, man's doctrine. Kí ni Ọlọ́run dẹ̀ kọ́ wa nípa ẹ̀kọ́ ènìyàn? Ẹ ká gbọ́ tí Bíbélì sọ. Matthew 15 verse 8 and 9. Kí ni Bíbélì sọ fún wa nípa ẹ̀kọ́ ènìyàn? Matthew 15 verse 8 and 9. Ẹgbẹ́ ọ̀tọ̀ Ọlọ́run sọ. Ó ní ṣùgbọ́n ẹ̀wọ̀ ẹ̀ka wọ láti ẹsẹ̀ 8. Ó ní àwọn ènìyàn yìí ń fi ẹnu wọn súnmọ́ mi, wọ́n sì ń fi ètè wọn bọlá fún mi, ṣùgbọ́n ọkàn wọn jìnnà sí mi. Ṣùgbọ́n lásán, mo ti ń ka Matthew chapter 15 ẹsẹ̀ 8 sí ẹsẹ̀ 9. Ẹsẹ̀ 9 sọ pé ṣùgbọ́n lásán ni wọ́n ń tẹríba fún mi tí wọ́n fi òfin ènìyàn kọ́ni fún ẹ̀kọ́. Bí ènìyàn bá ti ń fi òfin ènìyàn kọ́ni fún ẹ̀kọ́, ìsìn náà di kíni? Òdì lásán. Ohun tí Bíbélì sọ nìyí. Ohun tí Bíbélì sọ la gbọ́dọ̀ tẹ̀lé. So ohun tá à ń sọ ni pé nípa ṣíṣe ayẹyẹ ọjọ́ ìbí Kristi kì í ṣe ẹ̀kọ́ Bíbélì ló gbé kalẹ̀ pé ká máa ṣe àwọn ayẹyẹ yìí ní ọjọ́ tá a fi sí àti bí wọ́n ti ń ṣe àti gbogbo tó rọ̀ mọ́ ayẹyẹ yìí. Kì í ṣe ẹ̀kọ́ Kristi tàbí ẹ̀kọ́ Bíbélì ló gbé àgbékalẹ̀ bẹ́ẹ̀ kalẹ̀. Ẹ̀kọ́ ènìyàn ni man's doctrine. Èyí tí Ọlọ́run ti kì wá nílọ̀ pé a gbọ́dọ̀ yàgò fún. Ó ní ṣùgbọ́n lásán ni wọ́n ń tẹríba fún mi tí wọ́n ń fi òfin ènìyàn kọ́ni fún ẹ̀kọ́. Bí a bá ti ń fi òfin ènìyàn kọ́ni nínú ìsìn Ọlọ́run, ìsìn náà di ìsìn asán, vain worship. A gbọ́dọ̀ ṣọ́ra fún àwọn nǹkan wọ̀nyí. A tún rán wa létí pé ìlànà ìsìn Kristi ìsìn òtítọ́ ni. Ìsìn òtítọ́ ni. Ọlọ́run kì í gbé irọ́ kalẹ̀. Ọlọ́run kì í parọ́. Gbogbo òtítọ́ àti ìmọ̀ tó lọ́ọ́ fẹ́ ká mọ̀ nípa rẹ̀ tá a rí àgbékalẹ̀ nígbélé àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. A sì gbọ́dọ̀ jẹ́ ẹni tí ń sọ òtítọ́.
a sì gbọ́dọ̀ jẹ́ tí ń dúró nínú òtítọ́, a gbọ́dọ̀ jẹ́ tí ń gbé ìgbé ayé òtítọ́. Ọjọ́ tí a fi àjọyọ̀ ọjọ́ ìbí Kristi sí, kò sí àgbékalẹ̀ nínú Bíbélì tó sọ bẹ́ẹ̀. Lótìtọ́ pàápàá irọ́ ni. A ò bí Kristi ní ọjọ́ 25 oṣù kejìlá, kì í ṣe ọjọ́ tá a bí nìyí. A sì rí àgbékalẹ̀ kan nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa tó fi ẹsẹ̀ wa múlẹ̀ bẹ́ẹ̀, kò sí bẹ́ẹ̀. Ohun tí a sọ ni pé Kristi ò pa wá láṣẹ ká máa ṣàjọyọ̀ ọjọ́ ìbí òun. A rí àsè kan tí Bíbélì gbé kalẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run tí Kristi ní ká máa ṣe ní ìrántí òun. A rí àsè kan tí ń ṣe oúnjẹ alẹ́ ilé wa. Tó bá tó àkókò, a gbé ẹ̀kọ́ wá nípa àsè yìí tí Kristi gbé kalẹ̀ pé ká máa ṣe ní ìrántí òun. Èyí tí Kristi ní ká máa ṣe gan-an lóhùn wá ṣe. Èyí tí Kristi gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ gan-an, a ò fẹ́ ṣe. Sọ jẹ́ ká padà sínú ọ̀rọ̀ Ọlọ́run. Ọjọ́ tá a bí Kristi, a fi pamọ́, Ọlọ́run fi pamọ́, kò fẹ́ kí ẹnikẹ́ni ó mọ̀, torí pé Ọlọ́run mọ ohun tí yóò ṣẹlẹ̀, òun la fi ọjọ́ náà pamọ́. Ìwé Deuteronomy orí 29:29, ó ní ohun ìkọ̀kọ̀ gbogbo ó jẹ́ ti Ọlọ́run. Ìgbọ́n ìta bá ti fi hàn wá, ó jẹ́ tiwa, ó sì jẹ́ tàwọn ọmọ wa, kí àwa ké lè dúró nínú òfin Ọlọ́run. So Jésù gbé àgbékalẹ̀ kalẹ̀ pé ká máa ṣàjọyọ̀ ọjọ́ ìbí òun. A ò rí kà bẹ́ẹ̀ nínú Bíbélì. Ó ní àgbékalẹ̀ ẹ̀kọ́ tí Kristi gbé kalẹ̀ ká máa ṣe ìrántí òun. Òun ní kíkú pé òun kú, àsìkò òun sì jíǹde ní ọjọ́ kẹta. Tó ní ká máa ṣe ìrántí òun ní kì í ṣe ọjọ́ ìbí rẹ̀. Gbogbo àwa tí a ti ń ṣe nǹkan wọ̀nyí tẹ́lẹ̀, Ọlọ́run fẹ́ là wá lójú ẹ̀mí, ó fẹ́ ṣí wa ní ìyè ọkàn láti mọ̀ tí Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ. Ìwé Jákọ́bù orí 4 ẹsẹ̀ 4 Bíbélì sọ fún wa pé ǹjẹ́ ẹ̀yin kò mọ̀ pé ìbárí ayé ìṣọ̀tá Ọlọ́run? Ẹnikẹ́ni tó bá fẹ́ jẹ́ ọ̀rẹ́ ayé, a jẹ́ ọ̀tá sí Ọlọ́run. Ìbárí ayé, ǹjẹ́ ẹ̀yin kò mọ̀ pé ìbárí ayé ìṣọ̀tá Ọlọ́run ni? Ẹnikẹ́ni tó bá fẹ́ jẹ́ ọ̀rẹ́ sí ayé yóò ṣe ọ̀tá Ọlọ́run. Ẹnikẹ́ni tó bá fẹ́ jẹ́ ọ̀rẹ́ sí Ọlọ́run yóò ṣe ọ̀tá ayé. Tí ìwé Jákọ́bù orí 4 ẹsẹ̀ 4 kọ́ wa nìyí. Ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń gbé kalẹ̀ nípa pé a ò rí àpẹẹrẹ kan nínú Bíbélì nípa pé ká máa ṣàjọyọ̀ ọjọ́ ìbí. Ọ̀pọ̀lọpọ̀ lè máa wo ohun tá à ń sọ pé kí làwọn eléyìí tún sọ, ṣáwọn eléyìí ò kì í ṣe Kírísítẹ́nì ni? Bẹ́ẹ̀ kọ́. Ètò yìí ni jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. A gbọ́dọ̀ wádìí ohun gbogbo tó ṣe ìfẹ́ Ọlọ́run tá a sì rí àgbékalẹ̀ rẹ̀ nínú Bíbélì. Ohunkóhun tí Bíbélì bá ti gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ, kò yẹ kí Kírísítẹ́nì olóòótọ́ kó tẹ̀síwájú nínú wọn, kò yẹ kó tẹ̀síwájú nínú wọn, kò yẹ. Ohun tá a bá ti rí àgbékalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tó jẹ́ kìkì ẹ̀kọ́ ènìyàn ní láti bẹ̀rẹ̀ dé òpin, kò yẹ kí Kírísítẹ́nì ó tẹ̀lé wọn, kò yẹ kí Kírísítẹ́nì ó ní ìbáṣepọ̀ kan bó ti ń kó mọ nínú wọn. Ilé gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú, ó gbọ́dọ̀ yé wa. Tí ìwé ọ̀rọ̀ Ọlọ́run kọ Jòhánù kínní orí 2, kẹgbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ fún wa lónìí, kí àwa kó lè máa tẹ̀síwájú nínú ohun tá à ń pè ní ìfẹ́ Ọlọ́run. 1 John chapter 2 verse 15 and 17 kí ni Bíbélì sọ? Ó ní, ẹ má ṣe fẹ́ràn ayé tàbí ohun tí ń bẹ nínú ayé. Bí ẹnikẹ́ni bá fẹ́ràn ayé, ìfẹ́ ti Bàbá kò sí nínú rẹ̀. Nítorí ohun gbogbo tí ń bẹ nínú ayé, ìfẹ́kùfẹ́ ara àti ìfẹ́kùfẹ́ ojú àti ìrera ayé, kì í ṣe ti Bàbá bí kò ṣe ti ayé. Ayé sì ń kọjá lọ àti ìfẹ́kùfẹ́ rẹ̀, ṣùgbọ́n ẹni tó bá ń ṣèfẹ́ Ọlọ́run ni yóò dúró títí láéláé. So kí la ń pè ní ìfẹ́ Ọlọ́run? Ìfẹ́ Ọlọ́run ni ohun tá a ti gbé kalẹ̀ nínú Bíbélì gẹ́gẹ́ bí àṣẹ. Tá a bá sì ń tẹ̀síwájú nínú rẹ̀, a ó dúró títí láéláé, Ọlọ́run sọ. Ẹnikẹ́ni bá ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ènìyàn, kí ni òpin tí ó ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ènìyàn? Ìsìn asán, ìsìn èké, àti pé aláìmá lè bá Ọlọ́run dọ́gba ní ìkẹyìn ọjọ́. Jòhánù 2 ẹsẹ̀ 9 sọ fún wa pé ó ní ẹnikẹ́ni tó bá rí kọjá tí kò sì dúró nínú ẹ̀kọ́ Kristi kò gba Ọlọ́run. Ẹni tó bá dúró nínú ẹ̀kọ́, òun ni ó gba Baba àti ọmọ.
ọ̀pọ̀lọpọ̀ Christian lè máa rò pé lónìí ṣe bí a ti mọ̀ pé kò sí nínú Bíbélì, a ti mọ̀ pé kò sí àṣẹ pàtó nínú Bíbélì, ṣùgbọ́n a lè ṣàjọyọ̀ tó bá wù wá, a lè ṣe nǹkan tó bá wù wá. Ẹgbẹ́ ohun tó ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ilé èrò mẹ́ta la gbọ́dọ̀ kíyèsí bí a ti ń tẹ̀síwájú. Àwọn èèyàn lérò pé bó tilẹ̀ jẹ́ pé a ò rí àpẹẹrẹ Kérésìmesì nínú Bíbélì, a sì pa wá láṣẹ láti ẹnu Kristi pé kí a ṣe, tàbí àgbékalẹ̀ lọ́wọ́ àwọn àpọ́sítélì, tàbí àpẹẹrẹ kan nínú ìjọ májẹ̀mú tuntun tá a ti kà sílẹ̀ fún wa lónìí. Ṣebí ọludé ni, ká fi ṣe ọludé, ká ṣe kan tó wù wá náà. Ẹgbọ́n tọ̀rọ̀ Ọlọ́run sọ. Ẹgbọ́n tọ̀rọ̀ Ọlọ́run sọ. A rí pé àwọn olùmọ̀ gan fi ọjọ́ yìí wọ́n fi ṣe get together family gathering, ṣùgbọ́n a fẹ́ kí a mọ̀ pé a ò rí àpẹẹrẹ kan pàtó nínú Bíbélì tó gbé àgbékalẹ̀ pé ọjọ́ báyìí ni àbí Kristi ò dé gbé àṣẹ kalẹ̀ pé ká máa ṣàjọyọ̀ ọjọ́ ìbí òun gẹ́gẹ́ bí àṣẹ nínú Bíbélì. A ò rí àpẹẹrẹ lọ́wọ́ àwọn àpọ́sítélì, a sì rí ìlànà kan nínú ìjọ májẹ̀mú tuntun pé a gbọ́dọ̀ máa ṣàjọyọ̀ ọjọ́ ìbí Kristi. Sọ pé àṣebí ọludé ni ká kúkú fi ṣe ọludé náà. Àkíyèsí tá a gbọ́dọ̀ kíyèsí ni pé ìwúkàrà kékeré kò ní mú ìyẹ̀fun dàgbà. Ohun tí Kọ́ríńtì kìíní nígbà tá a kíyèsí orí 5 nígbà tá a wo ẹsẹ̀ 6 tó kọ́ wa nìyí. Ó dára kí Kírísítẹ́nì má jẹ́ alábàápín nínú àjọyọ̀ tó jẹ́ pé ìbọ̀rìṣà ló bẹ̀rẹ̀, àkọ́fi Kristi sí lórí ni. Gbogbo tó nìkan ṣe pẹ̀lú ayẹyẹ Kérésìmesì ìbọ̀rìṣà ní pagan festival, even from the Western Europe. Òun ni. Mo fẹ́ ka kéèsì àwọn kankan. Father Christmas, ǹjẹ́ mọ origin ẹ̀ tó ń bọ̀ láti inú oòrùn? Ǹjẹ́ ó ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ Bíbélì? Rárá o. Gbogbo iná tá à ń fi sínú ilé, àṣà Western Europe pagan festival ni, ṣó nìkan ṣe pẹ̀lú ọjọ́ ìbí Kristi? Rárá o. Àtúnirú àṣà tó rọ̀ mọ́ wọ́n ń bọ oòrùn ní ọjọ́ 25 oṣù 12, ṣó nìkan ṣe pẹ̀lú ọjọ́ ìbí Kristi? Rárá o. Àti gbogbo onírúurú ìlànà ìbọ̀rìṣà tí àwọn ènìyàn kó papọ̀ tó sì dé ládé pé kakúkú máa pè é ní ọjọ́ tàbí kíkà sì máa ṣe àjọyọ̀ rẹ̀. Ìbéèrè ni pé kò sẹ́ni tó fún wa nírú àṣẹ yìí. A ò gbàṣẹ lọ́dọ̀ Kristi, a ò gbàṣẹ lọ́dọ̀ àwọn àpọ́sítélì, a sì rí ọ̀rọ̀ tó súyọ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. So ìdí ẹ̀ ló fi jẹ́ pé a gbọ́dọ̀ yàgò fún tá a bá ti rí àṣẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run. A gbọ́dọ̀ yàgò fún. Ìyẹn àkọ́kọ́. Èkejì, ó ní pé àwọn kan á sọ pé káwọn kúkú máa ṣàṣeyí nílé wọn, kò kúkú sí wàhálà, àwọn ò ní lọ sílé ìjọsìn, àwọn á ṣe dáhùn fẹ́ ṣe. Rárá o. Kírísítẹ́nì gbọ́dọ̀ dá yàtọ̀. Kírísítẹ́nì olóòótọ́ tó ti mọ òtítọ́ gbọ́dọ̀ dá yàtọ̀. A gbọ́dọ̀ lè sọ pé ohun tí Ọlọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ, òun láàbò nínú rẹ̀, a sì ní ṣe ohun táwọn rí àgbékalẹ̀ rẹ̀ nínú Bíbélì. À ń pe àkíyèsí olúkúlùkù àwọn ènìyàn pé ohun tí Bíbélì bá ti gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ, òun la gbọ́dọ̀ dúró nínú rẹ̀. Ohun tá a bá ti rí àgbékalẹ̀ rẹ̀ kalẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa, ká yàgò fún, ká ṣọ́ra fún, nítorí pé ìsìn asán ni ìsìn èké ni. Ìyẹn dẹ̀ túmọ̀ sí pé èèyàn ré kọjá òfin Kristi tí a ti kì wá nílọ̀ ṣáájú pé ẹnikẹ́ni tó bá ré kọjá tí kò sì dúró nínú ẹ̀kọ́ Kristi kò bá Ọlọ́run. Ẹni tó bá dúró nínú ẹ̀kọ́ òun yóò bá bàbá àti ọmọ. Ilé gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú. Ó gbọ́dọ̀ yé wa. Nígbà tá a tún ké sí ìwé Róòmù orí 14 ẹsẹ̀ 5 sí 6, àwọn èèyàn sọ pé a ṣe bí a gbọ́dọ̀ dá ọjọ́ kan ga ju ọjọ́ mìíràn lọ. Àwọn olùbá sọ pé nígbà tẹ́nìkan bá gbé ọjọ́ kan ga sókè, tẹ́nìkan bá gbé ọjọ́ kan ga ju òmíràn lọ, kí ni Bíbélì sọ fún wa níbẹ̀? Àkíyèsí tá a rí ni pé Romans chapter 14 verse 5 and 6. Àkíyèsí tá a rí ni pé àwọn Júù ní ìgbà tán wà lábẹ́ òfin, ó ní àwọn ọjọ́ tí wọ́n fi ń ṣe onírúurú àwọn ayẹyẹ, tí wọ́n sì máa fi ń ṣe onírúurú ìrúbọ. Àwọn ọjọ́ yìí làwọn Júù kà sí gẹ́gẹ́ bí àwọn ọjọ́ mímọ́. Ṣùgbọ́n nínú ìsìn Kristi kò sí ọjọ́ kan tàbí ìgbà kan tàbí àkókò kan
tá a kà sí ọjọ́ mímọ́ yàtọ̀ sí ọjọ́ tí a bá péjọpọ̀ láti jọ́sìn sí Ọlọ́run tí í ṣe ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀. Ó tó nínú ọ̀rọ̀ Ọlọ́run nìyí pé ọjọ́ yìí àwọn tó bá fẹ́ ṣe kíkọ́ máa kúkú ṣe onípínlípín lè ṣe tó bá wù ú, ṣùgbọ́n kò sí àpẹẹrẹ, kò sí àṣẹ, kò sí ìlànà, kò sì sí ní Olúwa rẹ̀ ń gbọ́ nípa ayẹyẹ pé ká máa ṣayẹyẹ ọjọ́ ìbí Jésù. Láàrí kà nínú Bíbélì, a sì gbọ́dọ̀ dúró lórí àṣẹ Bíbélì, a gbọ́dọ̀ dúró lórí ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. A sọ fún wa, a ti fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ayẹyẹ ọjọ́ ìbí táwọn èèyàn ń ṣe lónìí pé ìbọ̀rìṣà ló pèlè ẹ̀. Ohun tí wọ́n ń ṣe lọ́jọ́ náà ìbọ̀rìṣà ni. So Olúwa ràn wá lọ́wọ́. Ọlọ́run fẹ́ kí a ṣàkíyèsí pé a gbọ́dọ̀ dúró lórí òtítọ́ Bíbélì, a gbọ́dọ̀ dúró lórí òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a gbọ́dọ̀ ṣe Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ, a gbọ́dọ̀ dúró lórí àṣẹ Kristi, a gbọ́dọ̀ rí kọjá àṣẹ Kristi, a gbọ́dọ̀ rí kọjá àṣẹ Ọlọ́run, a gbọ́dọ̀ dúró níbi tí Bíbélì bá ti sọ̀rọ̀, a gbọ́dọ̀ sọ̀rọ̀ níbẹ̀, níbi tí Bíbélì bá ti dákẹ́, a gbọ́dọ̀ dákẹ́, a gbọ́dọ̀ ṣe kọjá ohun tí ọ̀rọ̀ Ọlọ́run gbé kalẹ̀. So à ń rọ̀ wá ẹ̀yin tí ẹ wà nílé pé kí ẹ jọ̀ọ́ kẹ́ ẹ tún padà sínú Bíbélì ká béèrè àwọn ìbéèrè yìí lọ́wọ́ ara yín, kẹ́ ẹ sì fi wò ó nínú ọ̀rọ̀ Ọlọ́run pé ǹjẹ́ a rí àṣẹ pàtó tó fẹsẹ̀ wá múlẹ̀ pé kí a máa ṣàjọyọ̀ ọjọ́ ìbí Kristi. Ǹjẹ́ Kristi kọ́ wa pé ká máa ṣàjọyọ̀ ọjọ́ ìbí òun? Ǹjẹ́ a rí ìjọ májẹ̀mú tuntun tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run pé ǹjẹ́ wọ́n ń ṣàjọyọ̀ ọjọ́ ìbí Olúwa? Àwọn ìbéèrè tó ẹ̀ka béèrè. Ìgbà wo gan-an ni àjọyọ̀ ọjọ́ ìbí Kristi? Ìgbà wo ló bẹ̀rẹ̀? A ti sọ fún wa ní ìgbà tó bẹ̀rẹ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ tá a ṣe ní ọ̀sẹ̀ tó kọjá lọ. Ṣùgbọ́n àwọn ìbéèrè pe àkíyèsí wa sí ẹ̀kọ́ òtítọ́, ìmọ̀ òtítọ́ nípa Kristi àti nípa ọ̀rọ̀ rẹ̀. So ìmọ̀ òtítọ́ la gbọ́dọ̀ dúró lórí rẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tó ń fẹ́ ìmọ̀ kún ìmọ̀ nípa Kristi. So Olúwa ràn wá lọ́wọ́ lórúkọ Jésù láti dúró nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa àti láti máa ṣàṣàrò nínú ìfẹ́ rẹ̀. Ohun tí ò bá gbé kalẹ̀ fún wa gẹ́gẹ́ bí àṣẹ, a gbọ́dọ̀ yàgò fún. Ohun tí a bá rí àgbékalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ, a gbọ́dọ̀ yàgò fún. Ẹnikẹ́ni tó bá ń sọ pé ó wà nínú Bíbélì, ká ṣàjọyọ̀ ọjọ́ ìbí, ó wà ní Bíbélì, ó sì jẹ́ ọjọ́ mímọ́, ká béèrè lọ́wọ́ ẹni bẹ́ẹ̀ pé níbo ló wà nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ta ló ìjà fún wa láṣẹ pé ká máa ṣe ní ìrántí Kristi? Àwọn ìbéèrè tẹ́ béèrè ní. Ta ló wọ́n gbé àṣẹ kalẹ̀ pé a gbọ́dọ̀ máa ṣe ní ìrántí Kristi? Àwọn ìbéèrè táwọn máa béèrè ní gẹ́gẹ́ bí ẹni tó ń fẹ́ láti ní ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Olúwa ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ọlọ́run fẹ́ ká dó nínú ọ̀rọ̀ rẹ̀, a ò gbọ́dọ̀ yẹsẹ̀ kúrò nínú ìfẹ́ rẹ̀. A sì rí àwọn àpẹẹrẹ kan lábẹ́ májẹ̀mú láéláé tó ló bá ti gbé àṣẹ kalẹ̀, ó gbé kalẹ̀ nìyẹn. Bí ẹnikẹ́ni bá rí kọjá àṣẹ náà, ó ṣe tara rẹ̀. Ìwé Lẹ́fítíkù orí 10, nígbà tó Ọlọ́run pàṣẹ fún àwọn ọmọ Áárónì pé wọn kò gbọdọ̀ múná ní òde pẹpẹ, pé ọgbọ́kẹ́bọ tí wọ́n bá fẹ́ rí wọ́n gbọ́dọ̀ rí pé iná yóò gbọ́dọ̀ kú nínú pẹpẹ. Wọ́n ṣe tó wọ́n ní iná ni iná ń jẹ́, wọ́n lọ múná ní òde pẹpẹ. Òpin rẹ̀ ni pé lẹ́sẹ̀kẹsẹ̀ iná ti òkè wá, ó sì jó wọn run. A gbọ́dọ̀ dó nínú ìfẹ́ Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run, ká má bàa rí ìbínú Ọlọ́run. Ìbínú Ọlọ́run ò ní wọnú ayé wa, kò ní wọnú ẹbí wa. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ẹ ṣeun fún ìbánidúró àti bí a ti ń gbé Bíbélì yẹ̀wò. Olúwa yóò ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ kí a mọ̀ pé à ń sọ̀rọ̀ níbi tí Bíbélì bá ti sọ̀rọ̀, a sì ń dákẹ́ níbi tí Bíbélì bá ti dákẹ́. Olúwa yóò fún wa lókun àtagbára láti dúró lórí tí Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ àti láti tako ohun tí a rí àgbékalẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Olúwa yóò ràn wá lọ́wọ́, yóò sì kọ́ wa ní ẹ̀kọ́ rẹ̀, yóò sì fi mọ̀ rẹ̀ yé wa lórúkọ Jésù. Àmín. Tẹ́ bá ní ìbéèrè láti béèrè tàbí ẹ̀bẹ̀ fún àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí: 08057444902 tàbí 08065717023. A tuntun nọ́mbà náà pè fún wa: 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wà láàyè Ọlọ́run
kí ó máa bá wa gbé kó sì kọ́ wa mọ̀ ọ́ ṣe ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹde, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. KAFTAN TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà.